ṣẹ́rí pàtí tí Ṣèyí Mákindé invite Alhaji Oríyọmí Hamzat sí ó mọ̀ pé tí kéèsì yẹn bá wà ní Ìbàdàn àbí Ọ̀yọ́ state àwọn ará Ọ̀yọ́ ò jẹ́ kó rí mu ni ó mọ̀ transfer ìní yẹn kúrò ní agbègbè tó fi jẹ́ pé Alhaji Oríyọmí á máa lọ àwé lọ jẹ́jọ́ kò ní jẹ́ inú Ọ̀yọ́ state. ok àwọn èèyàn fi ni wàá máa ṣe protest. bẹ́ẹ̀ ni ó mọ̀ ṣé wá dẹ̀ wá rí òun náà iṣẹ́ tó ń rán ló ń jẹ́ o Alhaji. iṣẹ́ tí wọ́n rán ta ni. tọrọ Mákindé ló ń jẹ́. ẹ̀wà tó gbà mí ni ta ló tún fẹ́ rún un ṣẹ́. ẹgbẹ́ adébẹ̀. ọ̀rọ̀ yẹn dìbò ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ. ẹ̀wà tó gbà mí. ẹ mọ̀ pé láti òkè láti Àbújá wọ́n fẹ́ sọ Ọ̀yọ́ state náà di APC state. Mákindé wà kí ṣe APC tiẹ̀. ẹ dúró Alhaji ẹ dúró ṣé Wike ṣé APC ni Wike ni. ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ Alhaji. ok kò ń ṣe òótọ́ ni. Alhaji ẹ máa gbọ́ mi. ọ̀ya mo gbádùn yín. now ẹ mọ̀ pé Mákindé ó ti create APM party ẹ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. now ó dẹ̀ mọ̀ pé under PDP ni Mákindé ti ṣèjọba. tó bá jẹ́ wípé Mákindé sì stand ní PDP bó ṣe ń lọ tó bá fààyàn kalẹ̀ ó mọ̀ pé èèyàn yẹn lè fẹ́ bá Alhaji Oríyọmí Hamzat ṣe kàngbọ̀n but presently bá ṣe wà yìí kò sí any best candidate lọ́yọ̀ state ní gubernatorial level yẹn o except Alhaji Oríyọmí Hamzat ẹni tó jáde as APC aspirant ẹ gbàgbé ẹ tó bá ṣe free and fair election kò lè rí 500,000 votes ní Ọ̀yọ́ state. òótọ́ ọ̀rọ̀ bẹ̀ nìyẹn ok kí làwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ mo sọ pé iṣẹ́ tí Mákindé ń jẹ́ from Abuja ni. kò tún ṣiṣẹ́ ta rẹ̀. wọ́n ti bá a sọ̀rọ̀ aláyéwọ́pá bọ̀bọ̀ Hamzat yìí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ a fẹ́ kí APC dominate ní Ọ̀yọ́ tábàdé mú un kó lẹ̀ wọn ò ní choice lọ́yọ̀ àkọ́dù ló máa wọlé. Mákindé ó ṣe tọ́pọ́nẹ́sì nítorí pé òun ti bá pàtì tiẹ̀ lẹ̀ sóyè Alhaji òun ti ní pàtì tiẹ̀ now wọ́n wá pàrọ̀kù ránṣẹ́ sí ṣé o kí ìgbà tó fẹ́ ṣe convention tiẹ̀ ó kọ̀ la kó fẹ́ ṣe convention yẹn ni wọ́n adopt àwọn ọmọ yẹn ní Ògbómọ̀ṣọ́. ok ó kọ̀ la ni. ó kọ̀ la convention Mákindé kọ̀ la ní new party ẹ̀ òun lọ́jọ́ ọmọ ẹgbẹ́ l'Ógbómọ̀ṣọ́. ok mo jẹ́ ṣe bọ́jọ́ kejì tán. ẹ lè kọ́ sọ Mákindé pé I will set your state on fire òun ní ojú ráyè ó sọ lọ́sẹ̀ kan before kí convention yẹn tó kọjọ́ méjì. now ṣẹ́ra àwọn tó jí gbà yẹn wọ́n fi ṣe géèmù ní fún Mákindé pé nígbà tá a bá dáná sí ẹ̀ǹdì iṣẹ́ tá a rán yẹn tó bá jẹ lẹ́rọ̀ wàá jẹ lélẹ̀. bẹ́ẹ̀ táwa gbọ́ pé jà bẹ́ẹ̀ láàrin tiwọn gẹ́gẹ́ fúnra wọn náà a gbọ́ pé jà bẹ́ẹ̀ láàrin Mákindé àti Oríyọmí fúnra rẹ̀. Alhaji ìjà tó wà láàrin wọn ìjà iṣẹ́ tí wọ́n rán Mákindé ló ń fà díẹ̀ rí yẹn ok ṣé Alhaji Oríyọmí Hamzat tó sọ fún yín àbótọ́ fẹ́ anybody pé àwọn fẹ́ gbígbà gómìnà kí wọ́n tó sẹ́ẹ̀tì wọn ọ̀pù ní ti èyí tó wà àtìyàwó ọba Ìfẹ̀jọ́ ṣe ń gbà yẹn. ok bẹ́ẹ̀ ni èyí ò tí ì sí bẹ́ẹ̀ kò tí ì sí gbà yẹn. ọ̀nà bẹ́lẹ̀ láàrin ara wọn Alhaji wọ́n ti gbọ́ fèrèfèrè pé aláyé yìí fẹ́ jáde ẹ má yẹ ká máa fòmí múra olóko ẹ̀yin lẹ̀ mọ̀ àwa là mọ̀ bọ̀ nínú ẹgbẹ́ wọn yẹn ẹ lè bá ti sẹni fún pé ọ̀pọ̀ ìdá kan mà láǹbíṣàn kínní kíláyà fi ba yẹ jẹ òun ni kọ́tẹ́ kọ́kọ́ fi rí gbà yẹn tó fi ṣẹlẹ̀ wọ́n rí pé kínní yẹn ò work. àti pé kò sí òun nìkan ló wà involve gbà yẹn. ẹ tó dé wà involve ìyàwó alágbára ni. ẹ tó wà involve ìyàwó alágbára ló wà involve. wọ́n rí pé kínní yẹn ò work òun ni Mákindé tó wá ránṣẹ́ lókè náà mẹ́jẹ̀ àwọn náà fi iná sí Mákindé náà ń dì. ṣẹ́dá ẹ̀mí ò gbàdúrà ẹ̀ ṣẹ́dá àwọn tó kó ló gbọmọ ìdájí tí àbá múra rí ọ̀rọ̀ máa padà bá ọ̀rọ̀ ọmọ Chibok ni àwọn tó fẹ́ ọmọ Chibok náà gbà yẹn wọ́n fi wọ́n play game ni politics game political game náà fẹ́ ọmọ yẹn play gbà yẹn. bèrè nínú gbó lójoojúmọ́ wọ́n dẹ̀ sọ síbẹ̀. Alhaji ẹ gbọ́ nígbà tí fẹ́ẹ́ dàgbà lọ sọ́yọ́ kí ni Mákindé sọ fún fẹ́ẹ́ dàgbà ó ní òun jẹ́ governor of a state ó lóun ò láṣẹ lórí ọlọ́pàá àti army ó ní tó bá pe commissioner of police ní Ọ̀yọ́ state lédi pé òun fẹ́ lọ́ṣẹ́ lọ́wọ́ báyìí ó ní commissioner of police ò lè jẹ́ṣẹ́ òun kó gbéra kó lọ wípé àkọ́kọ́ pe IG ẹ̀ pé tó bá pe IG ẹ̀ IG ẹ̀ṣẹ̀ pé presidency wọ́n bá ní pé kán lọ ni kí làwọn sọ ok ṣé láti bàtà tí wàá kó àwọn ọmọ yẹn ṣé Mákindé ò ti pe commissioner of police ṣé commissioner of police ti pe IG ṣé IG ò ti pe presidency tọ́mọ ẹ̀fẹ̀ wà bẹ́ẹ̀ ti dìde òkè tó bá yẹ pé torí pé wọ́n rí Sàlàkọ́ àbíkílẹ̀ pé wọ́n rí pẹ̀lú
olóyè alájú rí àmọ́ta àwòrán àmọ́ta láti tó bọ́ọ̀rì yẹn mọ́ zuri ni wọ́n ṣe sọ pé ó jẹ̀bi ok ṣé Tinubu ṣé MC Olúọmọ pé Tinubu fi ń gbé ballot paper káàkiri Èkó nígbà election ṣé MC Olúọmọ tó jẹ́ ambassador ni àbí tó jẹ́ INEC chairman ni àbí tó jẹ́ senator àbí tó jẹ́ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àbí tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ navy tó jẹ́ army tó jẹ́ MC Musili ọmọ ọ̀tá olórí ọmọ ọ̀tá ló wà ní ìjáàjì bó ti ń gbé mọ́tò ballot paper káàkiri the whole Lagos state nígbà election sókè làwọn sọ. ẹni àwọn mọ̀ pé iṣẹ́ yẹn wọ́n rán Mákindé náà ò ní choice because wọ́n ti dáná sí lábẹ́ tó bá dẹ̀ ṣe bá ṣe fẹ́ àti bá ṣe yẹ àwọn ọmọ yẹn ò ní jáde because àní fún ẹ ní àǹtí tó máa fi jáde. bẹ́ẹ̀ni. wọ́n sọ fún mi nípa sọ fún jọ yẹn pé àwọn sọ pé ọmọ yìí kan ṣe pé ẹ jẹ́ ká kókun lọ kò lọ sílẹ̀ dàbí máa wà fine but àwọn tó kún wọn náà ò ní fara rí lọ ó ní ó wà ṣọ́ pé àwọn ọmọ yẹn wà live wọ́n sì pé ta ló fún láti pè wọ́n pé tó ní aṣojú ń bẹ̀ tó ń pè àbí tó ń pè ẹ̀ tó fi mọ̀ bọ́ pé kẹ́lẹ́ mọ̀ pé kíní is from above. So ṣe Mákindé náà ń dá sòtún àwọn kan ni òun náà ṣe pé lóòótọ́ òun náà kò ń ṣèyàn rí àmọ́ ọ̀rọ̀ ìlágbára o. eégún ṣe dédé mu sí òun lòun náà ojú ẹ̀kọ́ tuntun ni onínúrí ẹ̀dá ni we all know that. ojú wọn dẹ̀ wá tutù. iṣẹ́ ní wọ́n jẹ́ fún alájọ orí ọmọ that wọ́n fẹ́ gba channel wọlé because he is the sitting governor presently kò tí kúrò bẹ́ẹ̀ and kò sẹ́ni tó lè probe alájọ orí ọmọ that àbí tó lè bá wọn fa wàhálà ju sitting governor lọ. propaganda kò kí gbogbo ayé tọ́wọ́ gbà. So sitting governor dédé náà ló máa bá a fà á ìwọ ò tí ì dórí àgbèrè àwọn aláṣọ abẹ́ ìwọ tí bàtà bá ṣe àbí tá a bá sọ òun ni òfin ma bí nàìjíríà ṣe lọ kò sí wọn kí ẹ̀ pàtó ìkọ̀tà sí ara àwọn olóṣèlú yìí àwọn tó pera wọn ní ìjọba nàìjíríà yìí they don't care about what citizens say òfin irọ́ tí wọ́n ti rà apá yẹn náà wọ́n máa tẹ̀lé. ok ìwọ́n tún sọ pé òun ẹnìkan pẹ̀lú alájú orí ọmọ amzat nígbà tí àwọn èèyàn rí wọn náà pẹ̀lú auxiliary nígbà tí àwọn tó rí auxiliary pẹ̀lú ẹ àwọn olóko ọlọ́pàá gbé ẹ àwọn olóko police against ẹ àbí ṣé òun náà lò wọ́n ni ṣèbó lò wọ́n. àwọn kan náà tiẹ̀ ṣì ń lò lọ́wọ́ lọ́wọ́ báyìí. aláàjì àtàyédá yóò ṣèlú láti mọ̀ pé àwọn ọmọ líle náà ń lò. àbí ọmọ ta ni gbogbo olóṣèlú máa ń lò kó so olóṣèlú kan báyìí. àwọn ọ̀nà ń kó ammunition fún wọn everybody knows that so why tó fi jẹ́ pé tí aláàjì orí ọmọ àbúrò wá yàtọ̀ ẹ̀ ń tẹ̀lé sọ pé aláàjì orí ọmọ àbúrò ń lò yìí ẹ̀yin lọ́ ti mọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin wọn náà ti mọ̀. so kí wọ́n lọ́wọ́ yẹ pípọ̀ tó wá lórí tí wọ́n sì lẹ́wọ́n á lọ bá gbogbogbò pé ẹ gbọ́dọ̀ petition ẹ gbọ́dọ̀ probe wọn nígbà tẹ́ yìí lò wọ́n kí ló ti ẹ̀ probe ara yín kí ló ti àwọn kan ò lò wọ́n against yín ṣùgbọ́n wọ́n ṣàfẹ́ ra APC yẹn fún Ọ̀yọ́ state láti tún ba Ọ̀yọ́ state jẹ́ kọjá be careful and they can never achieve that aim without bringing Alhaji Oríyọmí Hamzat down. Ta ló mọ Sulaimon àbí èwo náà fẹ́ fi ṣe gómìnà Sulaimon àbí Àtàlẹ́wé. wọ́n ní Sulaimon àbí kí ló kú ẹ̀ Sàràfà nílẹ̀ pé. Sàràfà wọ́n ní Sulaimon àbí kí ló kú ẹ̀. ìgbà wo ló kórí ní ayé àwọn ọmọ Ọ̀yọ́ state in general ìgbà wo ló kórí àbí ṣíṣe Mákindé falẹ̀ ní APM ta ló mọ̀ rí tí wọ́n mọ̀ pé kò sí ẹni tí bó ṣe wà yẹn Alhaji Oríyọmí Hamzat ló ní result yẹn ló ní result yẹn so kí la bẹ ṣe ẹ ká bẹ ṣe tàbí ẹ ká fi òfin ká fi lọ ká máa fi drag yẹ tí ó bá rojú ráyè mọ́ inú kó step down kó wọn ò ṣe mọ́ àbí kí wọ́n fi òfin kan gbígbẹ tó bá ti lọ síbi kan rí kò láǹfààní àti jẹ kíní kan mọ́ ibi tó ń gbàgbọ́ nìyẹn. torí ẹni tó ṣe primary ẹni tó contest primary pẹ̀lú Oríyọmí òun jẹ́ ọmọ ẹ̀yìn Ṣèyí Mákindé. ṣe bá a rí níbi protest very dark man. ìparí lẹ́yìn kí ló lọ ṣe bẹ̀. ọjọ́ mọ́ ọ fọ́ni sà láìpẹ́ àwọn olóṣèlú fọ́ni. ibi tó mọ̀ pé géèmù yẹn within ó rotate in a circle ni. wọ́n kàn ti pé ìwọ náà lọ gba fọ́ọ̀mù nínú pátì wọn tó kẹjọ máa fà á. kì í ṣe pé wọ́n fẹ́ ká kọ́ọ̀dù kó wọlé o wọ́n ti mọ̀ pé the only person tí kò ní jẹ́ kí APC rí election vote ní Ọ̀yọ́ state in general is Alhaji Oríyọmí Hamzat because presently PDP ò ní candidate tó lè wíṣàn Alhaji Oríyọmí APM Ṣèyí Mákindé alágbàdo wíṣàn Alhaji Oríyọmí Sàràfà Àlì kò lè wíṣàn Oríyọmí Hamzat so kò sí wọ́n ti máa ṣe ẹ̀gbọ́n ló máa wọlé na ọ̀ ẹ̀dẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ KPC rú lọ́yọ̀ state náà wọ́n fẹ́ KPC the only crime tí Alhaji Oríyọmí Hamzat ṣe nìyẹn o APC náà wọ́n tà sọ ìfẹ́ kó wọlé and ta ló push APC who is the founder of APC ẹni bá ronú ti kó mọ àwọn ọmọ sínú mọ̀ sí kun ni. so ìgbésẹ̀
kó Ọ̀yọ́ state dà nìyẹn òun ni alájọ́ ìjọba ti rí gbogbo problem tó rí true Ṣèyí Mákindé because Ṣèyí Mákindé náà wọ́n ti fi lọ sí òun lábẹ́ tóun náà rán. ẹ ṣeun ilé ìgbà. so tí ó bá dé ìgbésẹ̀ yẹn bó ṣe yẹ bó ṣe ń sọ fún bóyá nǹkan bá ló tún máa ṣe tí ó bá ṣe àwọn ọmọ yẹn á sì rí mí inú gbó yẹn and iná tó tó máa ṣì wà nínú gbó yẹn ọkọ tí ẹni ò ní balẹ̀ lọ́yọ̀ state. so ètò bí bọ́lá ṣọlá sì ń gbé dábàá wọ̀ọ́rì in 2 weeks àwọn ọmọ yẹn máa jáde àbábọ̀ probe tó ń probe orí ẹ̀ bá zat ló ń fi lọ́kàn balẹ̀ pé iṣẹ́ tẹ̀lé mi mo ti ń jẹ o tó bá fi jẹ́ àpẹẹrẹ tó yẹ kán jẹ dé ẹ̀kọ́ rí pé àwọn ọmọ yẹn ẹ̀kọ́ rí pé van kan tó kàn máa rù wọ́n dé wọn náà ti lọ rescue wọn bọ́ ṣe rescue wọn à ní mọ̀. ok ẹ ṣeun ẹlẹgbàgbà kò sẹ́ni tí ò mọ ìdúró tàbí ká sọ pé ìpolongo tí Oríyọmí tó ṣe fún gómìnà Ṣèyí Mákindé lásìkò ìgbà tí wọ́n ṣe ìpolongo pàápàá jùlọ ti ọdún 2023. ṣé àwa sọ pé ìjà ló dé lórí ìdòwe ní báyìí. ó fẹ́ di pé something like that. something like that. so gbogbo wa la mọ ipa tí Oríyọmí kó nínú ìpolongo ìbò Ṣèyí Mákindé. nínú ipa tó wá kó sí kò jèrè rẹ̀. ó jèrè ẹ̀. kò sí tán. ó jèrè kápítà àbàdì parọ́. ntẹ ní ẹnìkan sọ fún yín o ṣe pé olóyè tó ní Ṣèyí Mákindé. bẹ́ẹ̀ni ó jèrè ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó Oríyọmí sọ ètò bí gbogbo ọ̀rọ̀ yẹn gangan òun ni ọ̀rọ̀ Súrì Ìlúpéjú ọjọ́ sí. Súrì náà ni Súrì ọ̀daràn. now Oríyọmí padà wá jáde ó wá claim kinní kan fún gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ pé ẹni tó bá ronú jinlẹ̀ dáadáa onítọ̀hún máa mọ̀ pé ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. kí ni nǹkan tó Oríyọmí tó claim ni pé ṣé ẹ̀ mọ̀ pa aṣọ lórí ètò ìjọ ní iná wípé gbogbo olóṣèlú kò sẹ́ni tí ò kì í ní àwọn ọmọ ọ̀tá torí ọlọ́pàá kọ́ná máa ń lò lásìkò campaign àwọn tọ́ọ̀gì ni kálukú máa ń lò. ṣẹwárí Súrì Ìlúpéjú yẹn òun jẹ́ bí ọmọ ẹ̀yìn auxiliary. ẹ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀yìn auxiliary bẹ́ẹ̀. now Oríyọmí padà wá claim àwọn kinní kan tó dẹ̀ sọ jáde fún gómìnà Ṣèyí Mákindé pé kí wọ́n fi òye gbé ọ̀rọ̀ kan fòye digest ọ̀rọ̀ yẹn. ṣé bẹ́ẹ̀ yín ṣe wáyé ìgbà tí auxiliary bá ẹ̀yìn rìn ǹjẹ́ Ajímọ̀bí fẹ̀sùn kan ẹ̀yìn ipe ẹ̀ ń bọ́dà àrànṣe ṣé bẹ́ẹ̀ yín auxiliary support ṣé bí ẹ̀wọ̀n ni auxiliary wà tájímọ̀bí fi sí prison Oríyọmí ṣe bí ẹ̀yin lọ mú ẹ túlẹ̀ ńgbẹ́ fẹ́ lò ìgbà tẹ́ ẹ̀dẹ̀ lò tán fún first time ẹ̀dẹ̀ tó dá padà sẹ́wọ̀n akọ́dé tó Oríyọmí ṣe sọ ó ní ṣe bá ọjọ́ mọ ètò ìṣẹ̀lẹ̀ ńbẹ nípa ẹni ó ní Súrì Ìlúpéjú torí ọ̀rọ̀ Súrì Ìlúpéjú ọjọ́ sí ó ti di nǹkan tí wọ́n ti fẹ́ gbé sí ọrùn Oríyọmí finally báyìí wọ́n ná délé Súrì Ìlúpéjú wọ́n bá bọ̀ wọ́n bá oògùn wọ́n boríṣiríṣi nǹkan ìyẹn ló fa nǹkan tó fi jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ti pàṣẹ pé kán lọ wó ilé ẹ̀ Oríyọmí tó wá rán gómìnà létí pé nígbà tí auxiliary ń tẹ̀lé yìí tóun tiẹ̀ tó jẹ́ ọ̀gá sí Súrì Ìlúpéjú ilé àwọn mélòó l'Ajímọ̀bí nìkan wó lẹ́yìn tí ń gbà yẹn. Alájí mo fẹ́ bèrè pé lẹ́nu àlàyé tẹ̀ ń ṣe ni o. ọ̀ya. ṣé Oríyọmí Hamzat wọn wà ní support ilé Súrì tí wọ́n wò ni. bóyá ká sọ pé tí òfin wà ní support ni pé wọ́n ti fẹ́ kó wọn papọ̀ pé Oríyọmí ló ràn ní àwọn iṣẹ́ tó ń ṣe. meanwhile ọ̀rọ̀ ti fẹ́ di ọ̀rọ̀ òṣèlú etí àwọn èèyàn ń rí láwọn tó bá lójú inú láàrin wọn etí àwọn èèyàn ń rí sí ni pé ìjà tó wà láàrin wọn ò kì í ṣe ìjà tó ṣe é sọ síta. kì í dẹ̀ ṣe ìjà ìsìn. kò ṣe ìjà ìsìn ètò dàbí pé ó ń ṣẹlẹ̀ gangan because àwọn èèyàn mọ Oríyọmí. ẹ wá fi ń yé wa wípé àwọn tó yé ló yé ní báyìí. àwọn tó yé ló yé because tẹ bá ti wo ìjà yẹn Oríyọmí ò kì í ṣe NURTW member kò ń ṣọmọ ẹgbẹ́ onímọ́tò Oríyọmí ò kì í ṣe tọ́ọ̀gì so kò sẹ́ni tí ò mọ iṣẹ́ tó ń ṣe pé oníròyìn ni so láti bí ìròyìn yẹn ló ṣe rò pé òun náà fẹ́ di gómìnà pé ẹgbẹ́ kìíní wá pé kò sẹ́ni tí kìíní yẹn ò dùn mọ́ lẹ́nu lòun náà fi rò pé kán gbé wákò náà tọ̀ wò bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti ń pariwo tipẹ́ wọ́n ní nǹkan tó Oríyọmí ń ṣe yìí ṣé a lè rò pé yóò di wàhálà sí lọ́rùn ìyẹn wàhálà òṣèlú ibi tọ́rọ̀ ti fẹ́ kankan tí inú Oríyọmí fi lè má dùn sí bá ṣe wó ilé Súrì òun ni pé wọ́n ti lọ́ọ̀rọ̀ yẹn mú òun lọ́rùn sí bíi pé òun ló ń rán àwọn Súrì Ìlúpéjú iṣẹ́ bọ̀t ìbéèrè tó wà ń bẹ̀ ni pé tá a bá ní ká wò irú iṣẹ́ wo ló fẹ́ ràn wọn ná ṣé ó máa ní ká lọ bóun kó wá níbì kan ni. irú iṣẹ́ tí Ṣèyí Mákindé ń rán àwọn auxiliary òun náà ni Oríyọmí ń rán àwọn Súrì. ìyẹn lórí Oríyọmí náà wà ń béèrè pé ṣé bọ́ọ̀sì auxiliary tẹ̀ lẹ́yìn náà. torí iṣẹ́ tí wọ́n rán àwọn auxiliary torí auxiliary fi deliver àṣẹ tóbi dé gómìnà wọn fẹ́ jẹ́ kí Oríyọmí náà ká deliver àrùṣẹ́ yẹn fún un. láti di gómìnà auxiliary Súrì ọmọ auxiliary ló jẹ́ ó dẹ̀ ti wà lọ́dọ̀ Oríyọmí. èyí tó dẹ̀ fa nǹkan tí Súrì fi dá dúró kò kọjá pé ọ̀gá rẹ̀ wà ní prison. prison etiquette. òun dẹ̀ fẹ́ máa báṣẹ lọ.
òun dẹ̀ fẹ́ máa báṣẹ́ lọ iṣẹ́ máa dùn. iṣẹ́ kò dẹ̀ nílé ìbáṣẹ́ lọ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé mọ́ torí pé Ṣèyí Mákindé ti mọ́ga wọn òun rìn káàkiri ìgboro ṣe é pé from the ẹ sọ̀rọ̀ kan jẹ́ òní pé àwọn irinṣẹ́ táwọn olóṣèlú bá ti kó fún wọn nígbà tẹ́bí bá ti dé torí wọ́n ní wọ́n bá ìbọn nílé ẹ̀ Oríyọmí ti wá jáde ó ní wọ́n ti wá invite òun náà báyìí nínú invitation tó dẹ̀ sọ yẹn ẹ máa share gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà lórí Facebook ẹ máa bá wa share torí nǹkan tá a jọ máa dá sí ni nínú invitation tó wá sọ pé òun receive kò wá jẹ́ pé inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ gan ibẹ̀ wà kọ́nà ti invite ṣe é pé tá a bá sọ pé commissioner of police Ọ̀yọ́ state ó ti invite ṣùgbọ́n Oríyọmí láti sọ fún àwọn èèyàn pé pàtí ni wọ́n ti invite òun lẹ́kọ̀ọ́ omi ẹ̀yin náà ṣe omi pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state nìbàdàn láàrin gómìnà Ṣèyí Mákindé àti Oríyọmí so pàtí lẹ́kọ̀ọ́ ni Oríyọmí sọ pé wọ́n ti invite òun náà wá jáde pé lára àwọn ìdí tó fi ní kóun tètè sọ̀rọ̀ òun ni pé possibility kó ń dọ̀ ṣe ẹ̀pẹ́ tó bá ti jẹ́ ọ̀tá fún yàn wọ́n á ti lé àwọn ambush kan sílẹ̀ ó ní òun mọ̀ pé possibility kó mọ̀ padà nígbà tó ń bá lọ síbẹ̀ wá ṣe rí pé ọ̀rọ̀ ti ń di ọ̀rọ̀ òṣèlú kẹ́ ẹ lè mọ eré àtẹ́tí máa kọ́ mi òun ni mo fi ń yànnà náà àwọn kìnìún yẹn now Zuri Ìlúpéjú wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ fídíò rẹ̀ jáde níbi tó ti ń tẹ̀lé Oríyọmí bóyá gbàtà bá lọ ṣe campaign níbì kan tá a dẹ̀ mọ̀ pé kìnìún yẹn normal fún gbogbo àwọn olóṣèlú. inú mi dùn mo dẹ̀ ti kó tẹ̀ tí gbogbo wa dẹ̀ mọ̀ yìí pé ó normal. gbogbo wa mọ̀ pé kò sí tọ́ọ̀gì tí kò sí olóṣèlú ok ẹ jẹ́ ká lọ sẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ National Union tó support olóṣèlú lọ́wọ́ àwọn Alhaji Musiliu Ayinde Akínsànyà Alhaji Mustapha Sego àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tó jẹ́ ọmọ líle làwọn olóṣèlú máa ń lò lásìkò campaign now tí wọ́n bá wá sọ pé Oríyọmí ló ń rán àwọn Zuri Ìlúpéjú níṣẹ́ irú iṣẹ́ wo ṣé pé ká lọ bó ń kó wá bì kan àbí báwo ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni irú iṣẹ́ tí auxiliary jẹ́ fáwọn Ṣèyí Mákindé kò ṣáà possible kì í Ṣèyí Mákindé sọ pé auxiliary lọ kó wá bì kan torí wọ́n ti lówó already now ọ̀rọ̀ ti wá di pé Oríyọmí ló rán Zuri Ìlúpéjú níṣẹ́ ìyẹn wá ní nǹkan tí wọ́n ń gbé káàkiri báyìí jíjáde tí Oríyọmí sọ̀rọ̀ tó jáde sọ̀rọ̀ mo rí àwọn kan tí wọ́n sọ pé bí wọ́n ṣe invite ẹ̀yìn wọ́n ní kò yẹ kó jáde kó fẹ́ sọ̀rọ̀ síta wọ́n ní ṣe ló yẹ kó dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn pé ó tiẹ̀ yẹ kó débi tí wọ́n ti invite ẹ̀ náà ìjà àlè sọ pé bó ṣe jáde pariwo síta bífọ́ kó tó lọ yẹn ṣáàlè sọ pé bóyá àkàtó burú jù níbí ìyẹn jẹ́ yọkan ẹ̀ẹ̀kejì ni pé Oríyọmí ṣàlàyé gbogbo àwọn ìrìn àjò tóun àti Ṣèyí Mákindé ti jọ rìn lásìkò campaign ó ní kí ló wá dé tí ó wá dé sìn tí ọ̀tá tí ọ̀rẹ́ ọjọ́ sí tó wá fẹ́ di ọ̀tá sìn nítorí òṣèlú Oríyọmí sọ débi wípé kí wọ́n rántí pé bàbá Ọbásanjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní orí àga gẹ́gẹ́ bí president wọ́n sì ń lólé ayé wọn lọ ti sìn ayé gbẹ̀ngbẹ̀ ó fi ọ̀rọ̀ Babangida ṣe àpẹẹrẹ bí Babangida bá jẹ́ lè dìde lórí àga tó wà for now lẹ́yìn ìgbà tó ṣèjọba tán ó sì wà láyé ó ń ṣẹlẹ̀ ayé ẹ̀ lọ ó rán gómìnà Ṣèyí Mákindé létí pé kí wọ́n yá wo ìgbésí ayé tó wà lẹ́yìn ìgbà téèyàn bá kúrò ní ọ́fíìsì ẹ máa ṣí à program yẹn gbogbo ẹ̀ tẹ́ ti wọlé ayé gbẹ̀ngbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ inú fún àyà fún òun lórí omi àmì wà báyìí ó wá sọ fún gbogbo àwọn tó jẹ́ followers ẹ̀ gbogbo àwọn Ọ̀yọ́ ń pè ọ́ movement ẹ mọ̀ pàṣọ yẹ́lò ni wọ́n máa ń wọ̀ ó fa sábàbí táwọn kan fi máa ń pè wọ́n ní yellow house ó ní kó kálukú lọ fi aṣọ yẹ́lò wọn pamọ́ for now ó ní gbogbo wọn pátá fún àti ọba tí ìgbọ́ nínú wọn ó láṣọ àkọọ́dù wọn ó ní kán yá tètè lọ fi pamọ́ for now ó nítorí by all means wọ́n wá nǹkan kan tó jẹ́ pé wọ́n fẹ́ gbé wọ òun lọ́rùn ó lóun mọ̀ pé ó possible kan lọ raṣọ yẹ́lò fáwọn kan kán máa wọ̀ kán dẹ̀ tó kó bọ̀ fún wọn pé kán máa yìnbọn tí wọ́n á dẹ̀ sọ pé àwọn àkọ́dù Oríyọmí Ọ̀yọ́ ń pè ọ́ movement àwọn ló ń yìnbọn yẹn ìdí nìyẹn tá a fi ní gbogbo ẹni tẹ́ bá lórí Facebook for now pé kẹ́ máa share program yẹn dáadáa kẹ́ spread ẹ̀ kó lè lọ sáàrin gbogbo àwọn èèyàn yẹn pé ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́njò ní pé ìkan nínú wa fẹ́ ṣe gọ́fúnà ìdùnnú ló jẹ́ fún wa tá a dẹ̀ mọ̀ pé èèyàn wa ni tá a bá dẹ̀ tó gbọ́ pé èèyàn wa náà tó fẹ́ ní issue láàmú wípé a tún padà sọ̀rọ̀ náà ni. nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ gómìnà o Alhaji ló kọ́kọ́ jáde ní QH radio wípé ká support Alhaji Oríyọmí Hamzat o àmọ́ pé mi tó ń lọ rèé o Alhaji wàhálà wà ní òṣèlú. Oríyọmí náà gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lánàá ó ń ṣiyàn nànà tó pọ̀ gan ẹnìkan tiẹ̀ sọ pé fìbínú sọ̀rọ̀ kò sí bí o ṣe ní fìbínú sọ̀rọ̀ torí ó rántí ó ní à lọ ṣe campaign kan ní Ìgangan ó lọ ṣe kan ní ọ̀nà Ṣakí ẹ̀ pé ń gbé pé Ọ̀yọ́ state ó lọ káàkiri ó ní gbogbo campaign yẹn ń sìn Saheed Òṣùpá wà lórí stage Táyé Currency wà lórí stage òun wà ń bẹ ọlọ́run tiẹ̀ yọ òun gbà kan ó lóun dẹ̀ rántí pé Zuri Ìlúpéjú tá à ń sọ yìí ó náà wà ń bẹ. no wà ń bẹ lásán kọ́ Ṣèyí Mákindé náà ló ń tẹ̀lé tẹ́lẹ̀
lára àwọn ọmọ iṣẹ́ auxiliary náà ni ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tó sọ náà nìyẹn. torí tọ́sí tẹ́lẹ̀ bá fi wà ń bẹ̀ Súrì náà wà ń bẹ̀. ó ní Súrì Ìlúpéjú yìí ó lóun gan ò mọ̀ láti jẹ́ pé àjọ máa ń sọ̀rọ̀ òun kàn mọ̀ ní ìmọ̀ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú auxiliary àti Ṣèyí Mákindé ṣe pé auxiliary ló gádà àwọn boys ó níbi kan wà tó ti fẹ́ ṣe àwọn iléeṣẹ́ ìjọ kan nígbà tí wọ́n ṣe campaign ti Ṣèyí Mákindé ó ní Súrì Ìlúpéjú yìí òun náà làwọn tó rescue àwọn gbà yẹn ó láwọn òdẹ kì í sọ̀rọ̀ tó rójú rẹ̀ máa ń le ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ líle òun náà ló máa ń tẹ̀lé àwọn olóṣèlú Oríyọmí Hamzat ní ìyàlẹ́nu ló wá jẹ́ fún òun sìn tó wá di wípé Súrì Ìlúpéjú káàtì ẹ̀ pé ó ṣe ó lóun mọ̀ rí ó ní tọ́lá àwọn kan ti ń tàgé òun pé Oríyọmí ti sọ pé òun ò mọ̀ Súrì Ìlúpéjú rí ó ní kò sẹ́ni tí ó wà nínú Ìbàdàn ojú olóṣèlú ó kì í ṣe olóṣèlú ibikíbi tó rí kó wà ó ní kò sí bó ṣe máa ní òmò Súrì Ìlúpéjú ọmọ onímọ́tò ni onímọ́tò náà dẹ̀ ni àwọn olóṣèlú máa ń lò ó lóun ti mọ̀ ó ní auxiliary tó jọ́ga wọn ṣe bó tẹ̀lé yín ìyẹn ó rí fàṣì gọ́vnọ̀ Ṣèyí Mákindé ṣé bọ́gà rẹ̀ tẹ̀lé yín ó nígbà tẹ̀ dẹ̀ lò tán ó lè dá padà sí inú ẹ̀wọ̀n tí ó wà tó ti wá tẹ́lẹ̀ ó ní kò tí ì pẹ́ púpọ̀ tí Súrì Ìlúpéjú tó darapọ̀ mọ́ òun bó dẹ̀ darapọ̀ mọ́ òun ó ṣe wá di pé bóyá òun lòun ràn níṣẹ́ burúkú tó ń ṣe òun ò tí ì dìfẹ́ǹdì pé bóyá Súrì Ìlúpéjú ṣe tí ò dáa bí ò ṣe tí ò dáa possibility bóyá Súrì Ìlúpéjú bóyá ó ṣe tí ò dáa ó wà ṣùgbọ́n nǹkan tó ń kàn sọ tó jọ̀rọ̀ kan nípa Súrì Ìlúpéjú ni pé ó nígbà tí Súrì Ìlúpéjú tẹ̀ lọ owó ilé ẹ̀sìn ó láwọn èèyàn ẹ̀ tí ì mú kẹ́ ẹ mú lọ sí àgọ́ ọlọ́pàá kẹ́ ẹ gbé lọ sí kóòtù kí kóòtù wá sọ pé ó jẹ̀bi kẹ́ ẹ tó lọ owó ilé ẹ̀ ó ní nísìn ẹ wá lọ sílé ẹ bá àwọn tẹ̀dẹ̀ bá ń bẹ̀ ẹ kó wọn the next thing tẹ̀dẹ̀ ṣe ni pé kí ni o ẹ̀dẹ̀ wo ilé ẹ̀ ó ní ṣùgbọ́n àwọn aráàlú ó ní wọn ní gbọ́ ti ẹnu Súrì Ìlúpéjú kan mọ̀ pé ṣé lóòótọ́ ló ṣe tí wọ́n ló ṣe àbí kò ń ṣe ẹ̀yìn kan débẹ̀ ẹ kàn wo ẹtíkẹ́tì tí mo sọ sí so ní tóun try láti sọ nìyẹn wípé ó yẹ kí wọ́n ṣe sùúrù láti lè make sure pé ọwọ́ tẹ Súrì Ìlúpéjú kán dẹ̀ nípa wọn mú kán confam pé lóòótọ́ ni ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ òun ti mọ̀ pé Súrì Ìlúpéjú ń tẹ̀lé òun fẹ́ jẹ gọ́fúnọ̀ wọ́n dẹ̀ ọ̀pọ̀ ọmọ líle kan tẹ̀lé òun dẹ̀ ló fẹ́ jẹ gọ́fúnọ̀ àwọn ò dẹ̀ fẹ́ kóun ṣe gọ́fúnọ̀ wọ́n ti ní káwọn ọlọ́pàá kan invite Oríyọmí Hamzat báyìí ẹ̀ka kó sọ̀rọ̀ pa yẹn níta àdèmọ́ láàmú ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé gọ́fúnọ̀ náà ló ní iṣu pẹ̀lú mo sọ̀rọ̀ kan fún yín pé ìjà tó ń lọ láàrin wọn ìtẹ́mi kan lè sọ níbẹ̀ yẹn ni pé ó fẹ́ jẹ́ ìjà tí kò ṣeé sọ síta ẹ mọ̀ pé àwọn ìjà kan wà tó jẹ́ pé tí wọ́n bá bi eléyìí léèrè á ní ẹni kò náà sọ̀rọ̀ tó bá bi ìyẹn náà á ní kò ẹbí náà léèrè ìtò ń bẹ láàrin wọn. ìtò ń bẹ lẹ́yìn fáwọn ojú èjì lọ káyìí Súrì Ìlúpéjú ni wọ́n táàgì Móríyọmí Móríyọmí ló rán wọn níṣẹ́ ṣé àbò ìbéèrè tó simple ni pé rán wọn níṣẹ́ irú iṣẹ́ wo ló fẹ́ rán wọn ṣé iṣẹ́ pé òun fẹ́ gba gáràjì ni àbí ó máa ní kán lọ jáde kan kó wá fún un ẹtikẹ́tì ọ̀rọ̀ yẹn náà wọn ọ̀rọ̀ wa mọ ní Súrì Ìlúpéjú nìkan mo ti wá di pé wọ́n ti wá lọ Oríyọmí mọ́ wọn ó sọ débi pé possibility kan fẹ́ padà wó Àgídìgbò wa possibility kan fẹ́ padà wó Àgídìgbò olówà olóhùn dẹ́rùn pé possibility kan gbé òun lẹ̀ olówà ó nídìí nìyẹn tó ń fi rò pé kó ń jáde kó ń sọ̀rọ̀ jáde ibi tí mò ń lọ tí mo ṣe ni pé etí ó sọ òun la sọ jáde mo dẹ̀ sọ fún pé táwọn èèyàn expect ni pé bóyá àmàbù Ṣèyí Mákindé pé Ṣèyí Mákindé orí ẹ̀ ti dẹ̀ no ìyẹn kọ́ so àlàyé t'Oríyọmí ṣe jáde òun nìyẹn pé òun mọ ipa tóun kó nínú campaign irú ẹ̀ṣẹ̀ wo lòun wá ṣe ṣé nítorí òṣèlú ó sọ dé pé ṣé nítorí òṣèlú lásán tó ń kálukú máa ṣe tá a dẹ̀ máa kúrò ńbẹ̀ ó padà rán wọn létí ìtàn Sani Abacha ṣé bí Ọbásanjọ́ wà lára àwọn tí Abacha fẹ́ pa kó tó di pé ọ̀la ló fẹ́ pa ó kù ọ̀la tó máa pa wọ́n làbájá kú ẹni tó fẹ́ pa padà di president àwọn nǹkan yẹn Oríyọmí kan try láti fi rán gọ́fúnà Ṣèyí Mákindé létí pé agbára tán ń lò yìí pé kán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gọ́fúnà Ṣèyí Mákindé nìkan náà bíi tí mo sọ pé mi ò kò ń ṣe pé mò ń blame wọn àbí nǹkan kan but nǹkan kankan wà nínú tiwọn táwọn ò sọ jáde mo mọ̀ pé nínú gbogbo nǹkan tó yóò máa dùn wọn kò ní dùn wọn nínú pé Oríyọmí fẹ́ ṣe gọ́fúnà ìyẹn ò lè dùn mọ́ wọn nínú kòńdé ṣàwọn náà bí òun náà máa rò wípé ṣé tí n bá wá fẹ́ ṣe anything life mi ṣé dandan ni kí n wá gba àṣẹ lọ́wọ́ yín ni nínú ọ̀rọ̀ tó wọn á tún máa rò ṣé bí nígbà tí ẹ̀yin ṣe ti ṣé bí mo support yín ayé gbẹ̀ngbẹ̀ ẹ sọ fáwọn èèyàn tó wà lórí ìlà kán ṣíà program yìí dáadáa. Alájí ni ká sọ fún yín pé ẹ ṣíà program yìí dáadáa ẹ jẹ́ àpè àwọn èèyàn wọlé ìdí tí mo ṣe ní ká pè àwọn èèyàn wọlé ni wípé kò sẹ́ni tán gbé ẹnu ẹ̀fà lágbàfọ̀ o ẹ ṣíà program yìí kó lọ sí side ọ̀dọ̀ àwọn gómìnà Ṣèyí Mákindé ẹ ṣíà kó lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn tó bá jẹ́ fáǹsì Toríyọmí náà ètò bá ń bẹ nínú ọkàn oníkálukú ẹ jẹ́ àsọ tọrọ mi bá ń bẹ ń bẹ kẹyà jẹ́ àsọ ká sọ kúrò ń bẹ ìjà tí mò ń wò yẹn ó ti di ìjà òṣèlú
ìtò dẹ̀ ń bẹ́ ń bẹ̀ ó fẹ́ jẹ́ nǹkan tí kò ṣeé sọ jáde torí Oríyọmí sọ pé òun sọ́pọ́tì gọ́vnọ̀ Ṣèyí Mákindé lákòókò òun sọ́pọ́tì wọn lẹ́ẹ̀kejì ó ní táwọn kan sọ ni wípé kán má lọ sí ẹlẹ́ẹ̀kẹta kán gbé kinní ìwá àwọn ló kàn ó ní bọ́dẹ̀ pa àwọn pẹlẹbẹ báyìí kò sí nǹkan tó lè ṣe fóun ó ní kódà kan gbé òun sínú ihò lẹ́lẹ̀ òun ó sì máa pariwo kóun ṣe contest náà ni mo dẹ̀ mọ̀ pé gọ́vnọ̀ tó fẹ́ jẹ yẹn gangan ló jẹ́ nǹkan tí ó dùn máa wọn nínú ayé gbẹ̀ngbẹ̀ kí la fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí apá àbò la fẹ́ mú ọ̀rọ̀ náà gbà. apá àbítẹ́tì ní kí wọ́n náà ní tìmí. Alhaji Tabanka ní méní méjì mẹ́ta àti nǹkan lọ báyìí pé ó ti ń pé ọdún kan ọjọ́ mẹ́fà ọjọ́ méje oṣù kan tí a ò rí àwọn ọmọ tí wọ́n jí gbé ó ti lé bí ọjọ́ méje ní oṣù kan. bẹ́ẹ̀ni tó jí gbé l'Ógbómọ̀ṣọ́. Alhaji ǹjẹ́ ṣerú ọ̀rọ̀ àwọn kan jà àwọn ní governorship aspirant ọ̀rọ̀ political party ṣé ló yẹ kó máa jáde kó máa fàjà báyìí. nírú àkókò ìkọ́ ló yẹ kó jẹ́. ibi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nìyẹn. kódà mo gbádùn àlàyé yín ó sì ń wọ̀ mí lórí. ṣé ọ̀rọ̀ political party ló yẹ kó máa bẹ́lẹ̀ kó máa fàjà báyìí. àbí ká mójútó tó ń ṣẹlẹ̀ ní ugbó. èyí ni pé ọ̀rọ̀ tí mo sọ ń gbà kan ti ń ṣe báyìí wípé àwọn leaders wa yìí wọ́n wà after ẹ̀mí àwọn ọmọ ará ìlú ambition wọn ni wọ́n ń lé. ẹ máa ṣí ẹ. Alhaji látàrí pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ambition ni wọ́n ń lé wa Alhaji. ambition ló jẹ wọ́n lógún. ẹnìkan jáde ó fẹ́ díje fúnpọ̀ gómìnà kí ló fi dá ẹ tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ kí ló fi dá dúró. débi pé òun tó ń tiẹ̀ ti parí tọ̀dọ̀ tiẹ̀. kí Ṣèyí Mákindé má gbàgbé pé kóun tó wá pé òun máa díje fún gómìnà àwọn kan ti jẹ́ wọ́n ti kú wọ́n ti lọ. àwọn kan ti jẹ́ tó jẹ́ pé wọ́n ti rìtáyà gan wọ́n wà nílé wọn àgbùkọ wọn mọ́. àwọn míì sì ti kú. àwọn míì ti kú. ṣé bẹ́ẹ̀ yẹn ni Abíọ́lá Ajímọ̀bí of his blessed memory. torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ látún fi rántí Ajímọ̀bí o. bẹ́ẹ̀ni láfi ní kọlọba tẹ́lẹ̀ kọlọba adẹlẹ rí fún. kí wàá ló dé tí wọ́n yẹ pé àwa ń lo epo àwa ń ṣe agbára á lò. ohun iṣẹ́ kó bá mi lọ́kàn jẹ́ wípé ṣé àti àgbàgbé àwọn ọmọ tí wọ́n wà nínú igbó náà nìyẹn. wọ́n á dẹ̀ láwọn ṣiṣẹ́ lórí ẹ̀ náà ni. Alhaji bá ti ṣẹlẹ̀ yìí bẹ́ sílẹ̀ èmi lérò pé ohun tí mo fẹ́ máa nítorí kí n máa gbọ́ lẹ́nu àwọn èèyàn ni wípé gómìnà Ṣèyí Mákindé ohun tó kàn kọ́ lélẹ̀ ẹ bá wa wá àwọn ọmọ wa jáde. pété bá tiẹ̀ fẹ́ jájà àti yín ẹjọ́ òdìjọ́ mi. ẹjọ́ òdìjọ́ mi ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ẹ bá wa wá àwọn ọmọ wa jáde àti principal àtàwọn tíṣà tí wọ́n kó. ìyẹn ló yẹ kó jẹ́ priority number one. priority kì í ṣe nǹkan tó yẹ kí a máa gbọ́ nílé yìí nìsín Alhaji. inú mi dẹ̀ dùn pẹ̀lú àlàyé tí ẹ sọ wípé Alhaji Oríyọmí Hamzat tí wọ́n ṣe látàrí wípé nígbà tí late governor Ajímọ̀bí wọ́n ti auxiliary mọ́lẹ̀. bẹ́ẹ̀ni ibẹ̀ ló wà títí tó fi parí ìjọba wọn. ta ló yọ jáde. gómìnà Ṣèyí Mákindé. ṣé bí wọ́n mọ àwọn atrocity wọ́n mọ àwọn kan tí auxiliary ti ṣe nípìnlẹ̀ Ọ̀yọ́. kó tó di pé Ajímọ̀bí ti mọ́lé. kó tó di pé Ajímọ̀bí ti mọ́lé Ajímọ̀bí ò dédé ti mọ́lé o. ó ní tán ti ṣe tí Ajímọ̀bí fi ti mọ́lé ni ṣùgbọ́n ẹ̀yin dé ẹ wá lo power pé ẹ ti agbára ti dọ̀wọ́ yín. àwọn tún lẹ̀ but sáà kan làwọn náà tó lò fún. ẹ yọ jáde tó ní pé ẹ fi jẹ́ kó ṣiṣẹ́ fún yín ni. nígbà tó dé ẹ ṣiṣẹ́ fún yín ẹ wá rí i pé ibi tó bá ṣẹ́ dé auxiliary fẹ́ máa lo agbára ju gómìnà lọ. torí gbogbo ayé gbẹ̀ngbẹ̀ lè parọ́ fún yín wọ́n ní auxiliary gan bá lọ títì. bẹ́ẹ̀ni wọ́n ní convoy tiẹ̀ gan mọ́ ju ti gómìnà fúnra rẹ̀ lọ. ó ti fẹ́ máa lo agbára ju gómìnà lọ tó yẹ pé ẹ̀rù gan ti ń ba aráàlú tí auxiliary bá ṣe ẹ̀rù ti ń ba gómìnà gangan wọ́n ní gómìnà bá tún bò pé lóòótọ́ òṣìṣẹ́ fún wa àná tu tẹ́lẹ̀ wọ́n bá tó jù bẹ́ẹ̀ padà. ǹjẹ́ títí di àkókò iṣẹ́ wílẹ̀ auxiliary. ọ̀rọ̀ yẹn lórí Omi sọ. wọn wílẹ̀ auxiliary. àyíṣẹ́ àwọn olóṣèlú àwọn olórí wa yìí gbogbo pátápátá nǹkan kan náà ni wọ́n tẹ́ bá ní ká pé wọ́n ló lè gan ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. àwọn wà nígbà kò lè làwọn. ó lè ní wọn ó lè pákéjì làwọn ó lè ní gbogbo wọn Alhaji. fine gómìnà Ṣèyí Mákindé wọ́n tún padà gbé auxiliary wọ́n tì mọ́lé. láti gbà ẹ̀dí síbẹ̀ lóṣù wa ọmọọṣẹ́ auxiliary dẹ̀ ni Súrí Ìlúpéjú. ẹ fẹ́ sọ fún mi pé auxiliary kì í ṣọ̀daràn yìí. àwọn náà fúnra wọn mọ Súrí Ìlúpéjú o. Alhaji bóyá bóyá ìgbàgbé sọmọrò ìgbà tí wọ́n lọ chẹ́ẹ̀kì auxiliary wọn bá bẹ̀. wọ́n bá rẹpẹtẹ another thing tó wá ṣẹlẹ̀ former senate leader senator Teslim Fọlárin nínú ẹ̀sùn tó fi kan governor Ṣèyí Mákindé ó ní ẹni tó jẹ́ ex convict ni wọ́n wá ń lò tó ní kó máa jáde ní gbogbo òlu ṣé kó mọ ẹ̀ṣẹ̀ because nínú campaign tí
Senator Fọlárin táwọn ṣe bẹ́ẹ̀ wọ́n against bí Governor Ṣèyí Mákindé bí wọ́n ṣe lọ tú auxiliary sílẹ̀ bẹ́ẹ̀ ni àsìkò tó ń wúlò fún wọn àwọn tú sílẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ìkútọ̀ wa jẹ́ aspirant àwọn wa ń pariwo pé ṣé irú ẹ̀ tó yẹ kó o tú Kó o tú sílẹ̀ rè sílẹ̀ ni. ṣé bó mẹ̀sẹ̀ tí ó ṣẹ̀ kájímọ̀ bí tó gbé. nígbà tó wá lò tán tó délé bá ṣe fún wọn tán ó wá rí i pé agbára ti ń ju agbára lọ wọn á fọwọ́ agbára wọn fi ti auxiliary wọ́n gbé nílẹ̀ padà ìjọba múnimógún. nígbà tí wọ́n lọ wọlé tọ́lọ̀ ọ̀rọ̀ ọgbọ́n yìí náà ni wọ́n sọ pé bá ń bẹ̀ ìtàn sọ náà ni wọ́n náà bàbá àtàwọn oògùn olóró kankan nígbà bẹ́ẹ̀ tí wọ́n bá bàtò gbóló rẹ̀ ṣẹ́wó auxiliary mọ̀ wọn àwọlé títí ẹ̀ wọn wọlé auxiliary ẹ bá sí àyè èèyàn Alhaji ìbéèrè yìí ẹ ti fẹ́ sọ mí dọ̀mọ́ skul èyí wà ní mo dá nínú ìbéèrè. Alhaji ṣe rí ọ̀rọ̀ sórí tá à ń sọ yìí sórí Ìlúpéjú lóòótọ́ àti lódodo ọ̀daràn ni ṣùgbọ́n wọ́n ti put ẹ̀wọ̀n wà kiri báyìí wọ́n àti rí gbé. ọ̀daràn náà tẹ̀kún gbogbo ẹ ti ń tẹ̀lé wọn àwọn náà mọ rísì tán fi fókọ̀sì ẹ̀. Alhaji wọ́n wà ọlọ́pàá ò tí ì rí gbé. bẹ́ẹ̀ ló ti sá lọ. gọ́ọ̀mù ti pílẹ̀ sọ́dà kan wo ilé kan lọ bẹ́ẹ̀ ni. lóòótọ́ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ kò tí yẹ kan wo ilé torí ẹ̀ tẹ́ ẹ̀ wá tẹ́ ẹ̀ ti rí. ṣé pé lóòótọ́ kọ̀ ẹ̀kan ti wọlé yẹn. kọ̀ ẹ̀kan ti wo ilé ẹ̀ kí ló ti gọ́ọ̀mù Mákindé ò wọlé auxiliary lọ́jọ́ tí wọ́n mú tọrọ ẹ̀kan wọlé tiẹ̀ náà. wọlé auxiliary ẹ̀ ti lọ wọlé ọmọ iṣẹ́ tó jẹ́ sórí ìyẹn ní ìkejì wọ́n ń wá kiri ní Alhaji wọn àti rí ǹjẹ́ tẹ́ bá wá rí tẹ́ bá wá fẹ̀sùn kàn ẹ̀sùn tẹ́ bá fi kàn tí ó bá wá rí bẹ́ẹ̀ kọ́. iléeṣẹ́ wà gbélé padà ókè mo ṣe gẹ́ tọrọ yín sìn lẹ́fi nílò tọ́ wọ́n ó yẹ kán ti ilé yẹn pa pé ìjọba ti ilé ìpa pẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀. ìjọba sì nílé pa ló yẹ ká sọ. ókè lóòótọ́ wọ́n bá bá àtàwọn ohun nǹkan níbẹ̀. pé fine bọ́n ṣe máa ń ṣe náà nìyẹn olóyè Sunday Igboho tí ò ṣe kankan Bẹ́ẹ̀ni. tí ò ṣe tí ò jalè Bẹ́ẹ̀ni. ṣé bọ́n náà kọ́ni ẹni ọba lè tiẹ̀ nígbà fẹ́ fẹ̀sùn kan. sọ Alhaji nígbà tí wọ́n ti wá di pé wọ́n ń wá báyìí tí wọ́n rí àwa lè sọ wípé torí pé sórí ń ṣiṣẹ́ fún Oríyọmí Hamzat kan wá rò pé kọ́sáré wọlé ẹ ẹ̀ wá fẹ́ tágòrí Alhaji Oríyọmí Hamzat Alhaji bó ṣe ń yé mi lèmi ń sọ. mo ṣì ń gbádùn yín ebi opinion ti ilẹ̀ sọ jáde. deliver kalẹ̀ ni mo ti mọ̀rọ̀ jáde wípé Alhaji Oríyọmí Hamzat àwọn náà bá wọn ṣe kéde fún sọ́pọ́ọ̀tì gọ́vùnà Ṣèyí Mákindé láti wọlé ní 2023. kódà ó fi gbogbo ayé ẹ̀ búra ó lẹ́nu tó bá ti dìbò fẹ́ lómi ìjú Ṣèyí Mákindé lọ Bẹ́ẹ̀ni. ó lọ́ọ́ ta àlùlù nítàn. ìyẹn wá kiri bí Alhaji àwa la mọ ìrìn tí Alhaji Oríyọmí Hamzat ti bá Ṣèyí Mákindé rìn táwa ò mọ̀ sí. gbogbo orin tó ti rìn tó fi gbogbo local government tó lọ gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe ní kápẹ́tà ṣe àwọn ò mọ̀ wípé àwọn ti fi ń build Oríyọmí Hamzat sílẹ̀ ni. àwọn ò mọ̀ pé ibi tó lè padà já sílẹ̀ pé ó lè ló fẹ́ ṣe ọ̀rọ̀ gọ́fúnà. Alhaji Oríyọmí Hamzat dàbí ọ̀rọ̀ president wa lónìí ni. ok tó ti ń tẹ̀lé àwọn nígbà tí president Bọ́lá Ahmed Tinubu ti ń tẹ̀lé àwọn Abíọ́lá MK Abíọ́lá àwọn máa rí picture Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn wọn gbà yẹn. àṣọ náà rò ní pé èmi náà ń bọ̀ níbi èmi náà tí ẹ bọ̀ wà yẹn. níbẹ̀ wọ́n ti ń build wọn ni so gbogbo campaign ground tí wọ́n bá Ṣèyí Mákindé lọ gbà yẹn Alhaji Ṣèyí Mákindé gbogbo tá à ń sọ yìí politics náà ń ṣe o wọ́n fẹ́ ṣe everything possible láti fi distract Oríyọmí pé láti máa rojú láyé bẹ̀rẹ̀ campaign torí gbogbo strategy tí wọ́n lò ń gbà yẹn Oríyọmí Hamzat padà bọ̀ wá lòdì sí. ó dàbí pé Súrí Ìlúpéjú tó bá auxiliary ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé gbà yẹn ok Súrí yẹn lápadà wà bá Oríyọmí Hamzat ṣiṣẹ́ pọ̀ ẹ ló ń padà ó ti ń bá a ṣiṣẹ́ gbogbo already. logic tí wọ́n lò ń gbà yẹn Ok. Ṣèyí Mákindé wọ́n á padà lò ó. ṣé possibility ká sọ pé àwọn Ṣèyí Mákindé náà ti mọ wéètì Súrí pé àwọn ìyàpọ̀ ọmọ yìí Alhaji ọmọ líle ni o owó sọ pé ká kọ́kọ́ distract ọmọ wọ́n sọ yìí. pé Oríyọmí Hamzat rán Súrí níṣẹ́ bó ṣe bí pé iṣẹ́ tí Ṣèyí Mákindé rán auxiliary tó dìlíbà fún wọn nígbà yẹn òun náà ni Súrí fẹ́ dìlíbà fún Oríyọmí Hamzat so wọ́n ti rí wéètì iṣẹ́ Súrí pẹ̀lú Ṣèyí Mákindé wọ́n fẹ́ lo political level láti distract iṣẹ́ yẹn. ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú tó dẹ̀ ń dìbò lọ́yọ̀ wọ́n pọ̀ ó ṣe wá jẹ́ pé Oríyọmí nìkan ni fókọ̀sì wọn. ẹ tó ní pé Oríyọmí Hamzat ni wéètì ni wọ́n dẹ̀ bẹ̀ pé Oríyọmí Hamzat nìkan ló tẹ̀lé Ṣèyí Mákindé ó dẹ̀ mú ìnáná Ṣèyí Mákindé mo yọ sọ pé ìjà lóde lórí ìdòwú Alhaji ó ti bí ọ̀rọ̀ tẹ sọ ní Alhaji ó náà kankan tó ṣẹlẹ̀ tí wọ́n ti sọ síta tó jẹ́ pé tóbi kankan bẹ láàrin wọn. bẹ́ẹ̀ni wọ́n ti mọ wé torí Oríyọmí Hamzat wọ́n wá ń ṣe everything possible bí ọ̀rọ̀ tẹ sọ lẹ́kẹ́ pé Oríyọmí jáde pé kí àwọn ẹgbẹ́ àkọ́ kámọ̀ wọ̀ṣọ yẹ́lò yẹn mọ́ ó tọ́ ní Alhaji. ó fẹ́ dàbí pé obìnrin tó mọ kú tó pa ọbẹ̀ kò ní fẹ́ jí pọ́n láńbẹ̀. president governor wọ́n lè involve àwọn ṣe pé àwọn ọ̀pọ̀lọpọ̀ youth wà ní Nàìjíríà Alhaji sọ́rí tó ṣe olódùrúkú ni wọ́n lè lọ káwọn youth kan jáde sí pé wọ́n tọ́ pé wọ́n ní future. ó yẹ ẹwọ́ sọ yìí wọ́n á kájọ sí wọn lọ́rùn wọn. torí Oríyọmí Hamzat gan sọ fúnra rẹ̀ ó ló mọ̀ pé possibility pé kò sí tó lè kán lọ ṣẹlẹ̀ kó aṣọ Nàìjíríà. sáwọn yẹn lọ́rùn Yes, kán Alhaji dẹ̀ gbébọn fún wọn. kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ olówà. Nàìjíríà ṣùgbọ́n tí nǹkan báyẹn tó bá ti ṣẹlẹ̀ Nàìjíríà kí wàá lè túmọ̀ ẹgbẹ́ òṣèlú tá à ń ṣe kí ló dé tá a padà síjọba ológun. torí òṣèlú tá à ń ṣe ta ló fi ràn lọ́wọ́ kò rẹ́ni kẹ́kọ̀ọ́ lọ́wọ́ Alhaji mo ti sọ ní àtìlẹ́ mo ti sọ pé àwọn eléyìí ambition wọn ni wọ́n ń lé
ipe ọmọ wà nùgbó látijọ́ ìkó kan wọ́n late governor Ajímọ̀bí wọ́n ti auxiliary mọ́lé. bẹ́ẹ̀ni ibẹ̀ ló wà títí tán fi parí ìjọba wọn. wọ́n fi parí ìjọba wọn. ta ló yọ jáde. gómìnà Ṣèyí Mákindé. ṣé bí wọ́n mọ àwọn atrocity wọ́n mọ àwọn kan tí auxiliary ti ṣe nípìnlẹ̀ Ọ̀yọ́. kó tó di pé Ajímọ̀bí ti mọ́lé. kó tó di pé Ajímọ̀bí ti mọ́lé Ajímọ̀bí ò dédé ti mọ́lé o. ó ní tán ti ṣe tí Ajímọ̀bí fi ti mọ́lé ni ṣùgbọ́n yìí dé ẹ wá lu power pé ẹ ti agbára ti dọ̀wọ́ yín. àwọn túlẹ̀ but sáà kan làwọn náà tó lò fún. ẹ yọ wọ́n jáde tún ti mọ́lé pa. pé ẹ fi jẹ́ kó ṣiṣẹ́ fún yín ni. nígbà tó dé ẹ ṣiṣẹ́ fún yín ẹ wá rí i pé ibi tó bá ṣẹ́ dé auxiliary fẹ́ máa lu agbára ju gómìnà lọ. torí gbogbo ayé gbẹ̀ngbẹ̀mí lè parọ́ fún yín wọ́n ní auxiliary gan bá lọ títì. bẹ́ẹ̀ni wọ́n ní convoy tiẹ̀ gan mọ́ ju ti gómìnà fúnra rẹ̀ lọ. ó ti fẹ́ máa lu agbára ju gómìnà lọ tó yẹ pé ẹ̀rù gan ti ń ba aráàlú tí auxiliary ẹ̀rù ti ń ba gómìnà gangan wọ́n ní gómìnà bá tún bò pé lóòótọ́ òṣìṣẹ́ fún wa àná tú tẹ́lẹ̀ wọ́n bá tó jù bẹ́ẹ̀ padà. ìyẹn títí di àkókò iṣẹ́ wílẹ̀ auxiliary. ọ̀rọ̀ yẹn lórí omi sọ. wọn wílẹ̀ auxiliary. àyíṣẹ́ àwọn olóṣèlú àwọn olórí wa yìí gbogbo pátápátá nǹkan kan náà ni wọn tẹ bá ní ká pé wọn ló lè gan ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. àwọn wà nígbà kò lè làwọn. ó lè ní wọn ó lè pákéjì làwọn ó lè ní gbogbo wọn alájí. fine gómìnà Ṣèyí Mákindé wọn tún padà gbé auxiliary wọn tì mọ́lé. láti gbà yẹn ti ṣe bẹ̀rẹ̀ sí wa àtìmọ́lé ló wà báyìí. ọmọọṣẹ́ auxiliary dẹ̀ ni Sùúrù Ìlúpéjú. ẹ fẹ́ sọ fún mi pé auxiliary kì í ṣọ̀daràn ni. àwọn náà fúnra wọn mọ Sùúrù Ìlúpéjú o. alájì bóyá ìgbàgbé sọmọrò ìgbà tí wọ́n lọ chẹ́kì auxiliary wọn bá bọ̀ bẹ̀. wọ́n bá rẹpẹtẹ another thing tó wá ṣẹlẹ̀ former senate leader senator Teslim Fọlárin nínú ẹ̀sùn tó fi kan governor Ṣèyí Mákindé ó ní ẹni tó jẹ́ ex convict ni wọ́n wá ń lò tó ní kó máa jáde ní gbogbo òlu ṣé kó mọ ẹ̀ṣẹ̀ because nínú campaign tí senator Fọlárin táwọn ṣe wọ́n against bí governor Ṣèyí Mákindé bí wọ́n ṣe lọ tú auxiliary sílẹ̀ àsìkò tó ń wúlò fún wọn àwọn tú sílẹ̀ gbogbo àwọn ìkútọ̀ wa jẹ́ aspirant àwọn wa ń pariwo pé ṣérú ẹ̀ tó yẹ kó tú sílẹ̀ rí ṣé bó mẹ̀sẹ̀ tí ó ṣẹ̀ Kájímọ̀bí tó gbé. nígbà tí wọ́n á lò tán tó ní ìbáṣẹ fún wọn tán wọ́n wá rí i pé agbára ti ń ju agbára lọ wọ́n á fọwọ́ agbára ọ̀fìtì auxiliary. wọ́n gbé nílẹ̀ padà ìjọba mọ́nimógún. nígbà tí wọ́n lọ wọlé tọ́lọ̀ ọ̀rọ̀ ọgbọ́n yìí náà ni wọ́n sọ pé bá ń bẹ̀ ìtàn sọ náà ni wọ́n náà bàbá àtàwọn oògùn olóró kankan bẹ́ẹ̀. nígbà tí wọ́n bá bàbá tó gbé lórí ṣẹ́wọ́lé auxiliary. bọ̀ wọn àwọlé títí ẹ̀. wọn wọlé auxiliary. ẹ bá ṣí àyè èèyàn. Alhaji. ìbéèrè yìí ẹ ti fẹ́ sọ mí dọ̀mọ́ school èyí wà ní mo dá nílò béèrè. Alhaji ṣe rí ọ̀rọ̀ sórí tá à ń sọ yìí Sùúrù Ìlúpéjú lóòótọ́ àti lódodo ọ̀daràn ni ṣùgbọ́n wọ́n ti pọ́tì ẹ̀wọ̀n wà kiri báyìí wọ́n àti rí pé. ọ̀daràn náà ti ẹ̀kún gbogbo ẹ ti ń tẹ̀lé wọn àwọn náà mọ rísì tó fi fókọ̀sì ẹ̀. Alhaji wọ́n wà ọlọ́pàá ti rí gbé. bẹ́ẹ̀ ni ó ti sá lọ. gómìnà ti pèlè sọ́dà kan wo ilé. kan lọ abẹ́ ni. lóòótọ́ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ kò tí yẹ kan wo ilé torí ẹ tẹ́ ẹ̀ wá tẹ̀ ẹ̀ ti rìn. ṣé pé lóòótọ́ kọ̀ ẹ̀kan ti wọlé yẹn. kọ̀ ẹ̀kan ti wo ilé ẹ̀. kí ló ti gómìnà Mákindé ò wọlé auxiliary lọ́jọ́ tí wọ́n mú tọrọ ẹ̀kan wọlé tiẹ̀ náà. ẹ̀ tí wọlé auxiliary ẹ̀ ti lọ wọlé ọmọ iṣẹ́ tó jẹ́ Sùúrù ìyẹn ìkejì wọ́n ń wá kiri ní Alhaji wọn àti rí ǹjẹ́ tẹ́ bá wá rí tẹ́ bá fẹ̀sùn kàn ẹ̀sùn tẹ́ bá fi kàn tí ó bá wá rí bẹ́ẹ̀ kọ́. iléeṣẹ́ wà gbélé padà ókè mo ṣẹ̀gẹ́ tọrọ yín sìn lẹ́fi nílò tọ́ wọ́n ó yẹ kán ti ilé yẹn pa pé ìjọba ti ilé ìpapẹ́ nìkẹ́ni ò gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀. ìjọba sì nílé pa ló yẹ ká sọ. ókè lóòótọ́ wọ́n bá bá àtàwọn nǹkan níbẹ̀. pé fine bó ṣe máa ṣe náà nìyẹn olóyè Sunday Igboho tí ò ṣe kankan tí ò ṣẹ̀ tí ò jalè ṣé ìbọn náà kọ́ni ẹni ọba lè tiẹ̀ nígbà fẹ́ fẹ̀sùn kan. sọ Alhaji má tí wọ́n tún wá di pé wọ́n ń wá báyìí tí wọ́n rí àwa lè sọ wípé torí pé Sùúrù ń ṣiṣẹ́ fún Oríyọmí Hamzat kan wá rò pé lọ́sàrí wọlé. ẹ wá fẹ́ tágòrí Alhaji Oríyọmí Hamzat Alhaji bó ṣe ń yé mi lèmi ń sọ. mo ṣì ń gbádùn yín ebi opinion tí ilẹ̀ sọ jáde. ìdílé bá kalẹ̀ ni mo ti mọ̀ jáde wípé Alhaji Oríyọmí Hamzat àwọn náà bá wọn ṣe kéde fún sọpọ́ọ̀tì gómìnà Ṣèyí Mákindé láti wọlé ní 2023. kódà ó fi gbogbo ayé ẹ̀ búra ó lẹ́nu tó bá ti dìbò fẹ́ lómi ju Ṣèyí Mákindé lọ ó lọ́ ta àlùlù nítọ̀. ìyẹn wá kiri bí Alhaji àwa la mọ ìrìn tí Alhaji Oríyọmí Hamzat ti bá Ṣèyí Mákindé rìn. táwa ò mọ̀ sí. gbogbo orin tó ti rìn tó fi gbogbo local government tó lọ gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe ní kábíyètò ṣe àwọn ò mọ̀ wípé àwọn ti fi ń build Oríyọmí Hamzat sílẹ̀ ni. àwọn ò mọ̀ pé ibi tó lè padà já sí ni pé ó lè ló fẹ́ ṣe gọ́fúnọ̀. ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat dàbí ọ̀rọ̀ president wa lónìí ni. ok tó ti ń tẹ̀lé àwọn. nígbà tí president Bọ́lá Ahmed Tinubu ti ń tẹ̀lé àwọn Abíọ́lá MK Abíọ́lá àwọn máa rí picture Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn wọn gbà yẹn. aṣọ náà rò ní pé èmi náà ń bọ̀ níbi tí ẹ wá yẹn. wọ́n ti ń build wọn ni so gbogbo campaign ground tí wọ́n bá Ṣèyí Mákindé lọ gbà yẹn Alhaji
Ṣèyí Mákindé gbogbo tá à ń sọ yìí politics náà ń ṣe o wọ́n fẹ́ ṣe everything possible láti fi distract Oríyọmí pé láti máa rojú láyé bẹ̀rẹ̀ campaign torí gbogbo strategy tí wọ́n lò ń gbà yẹn Oríyọmí Hamzat padà bọ̀ wá lòdì sí. ó dàbí pé Súrí ìlú péjú tó bá auxiliary ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé gbà yẹn Súrí yẹn lápadà wà bá Oríyọmí Hamzat ṣiṣẹ́ pọ̀ ẹ ló ń padà ó ti ń bá a ṣiṣẹ́ ọ̀rẹ́dì gbogbo logic tí wọ́n lò ń gbà yẹn Ṣèyí Mákindé wọ́n á padà lò. ṣé possibility ká sọ pé àwọn Ṣèyí Mákindé náà ti mọ wéètì Súrí pé àwọn ọ̀rẹ́ ọmọ yìí ọmọ líle ni o ká kọ́kọ́ distract ọmọ yìí. wọ́n sọ pé Oríyọmí Hamzat rán Súrí níṣẹ́ bó ṣe bí pé iṣẹ́ tí Ṣèyí Mákindé rán auxiliary tó dìlíbà fún wọn. nígbà yẹn òun náà ni Súrí fẹ́ dìlíbà fún Oríyọmí Hamzat so wọ́n ti rí wéètì iṣẹ́ Súrí pẹ̀lú Ṣèyí Mákindé wọ́n fẹ́ lo political level láti distract iṣẹ́ yẹn. ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú tó lẹ̀ ń dìbò lọ́yọ̀ wọ́n pọ̀ ó ṣe wá jẹ́ pé Oríyọmí nìkan ni focus wọn. tó ní pé Oríyọmí Hamzat ni wéètì wọ́n dẹ̀ fẹ́ pé Oríyọmí Hamzat nìkan ló tẹ̀lé Ṣèyí Mákindé ó dẹ̀ mú ìnáná Ṣèyí Mákindé mo yẹ sọ pé ìjà ló dé lórí Dòwe Alájì ó ti bí ọ̀rọ̀ tẹ sọ ní Alájì ó ní àwọn kankan tó ṣẹlẹ̀ tí wọ́n ti sọ síta tó jẹ́ pé tó bí kankan bẹ láàrin wọn. bẹ́ẹ̀ni wọ́n ti mọ wé Oríyọmí Hamzat wọ́n ń ṣe everything possible bí ọ̀rọ̀ tẹ sọ lẹ́kẹ́ pé Oríyọmí jáde pé káwọn ẹgbẹ́ accord káwọn wọ̀ṣọ yẹ́lò yẹn mọ́ ó gbọ́ ní Alájì. ó fẹ́ dàbí pé obìnrin tó mọ kú tó pa ọbẹ̀ kò ní fẹ́ jí pọ́n láńpẹ́. president governor wọ́n lè involve àwọn ṣẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ youth wà ní Nàìjíríà Alájì sọ́rí tó ṣe olórí burúkú ni wọ́n. wọ́n lè lọ káwọn youth kan jáde sí pé wọ́n tọ́ pé wọ́n ní future. ó yẹ ẹwọ sọ yìí wọ́n á kárẹ̀ sí wọn lọ́rùn wọn. torí Oríyọmí Hamzat yẹn sọ fúnra rẹ̀ ó ló mọ̀ kí possibility pé kò sí tó lè kán lọ kó aṣọ sáwọn yẹn lọ́rùn kán dẹ̀ gbébọn fún wọn. kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ Nàìjíríà ṣùgbọ́n tí nǹkan báyẹn tó bá ti ṣẹlẹ̀ Nàìjíríà kí wàá ní túmọ̀ ẹgbẹ́ òṣèlú tá à ń ṣe kí ló dé tá a padà síjọba ológun. torí òṣèlú tá à ń ṣe ta ló fi ràn lọ́wọ́ kúrẹ́ ní kẹ́kọ̀ọ́ lọ́wọ́ Alájì mo ti sọ ní àtìlẹ́ mo ti sọ pé àwọn eléyìí ambition wọn ni wọ́n lé wípé ọmọ wà nùgbó látijọ́ ìkó kan wọ́n. tí àbádẹ́ ní parọ́ ẹ sọ̀rọ̀ kan sì tí mo dìda ní ẹn tí ọ̀rọ̀ yẹn bá ka lára kò yẹ kódà bàbá gbáyàn létí ń sìn ó yẹ kí gọ́vnọ̀ máa rò pé. gọ́vnọ̀ Ṣèyí Mákindé ní energy láti sọ pé wọ́n gbọ́rọ̀ lọ sí pàǹtí lẹ́kọ̀ọ́ àwọn pàǹtí invite Oríyọmí Hamzat lọ sí Èkó ọ̀rọ̀ tó ṣe lọ́yọ̀ state. gọ́vnọ̀ Ṣèyí Mákindé ní energy láti lọ wóore Súrí ṣùgbọ́n gọ́vnọ̀ Ṣèyí Mákindé ò ní energy láti lọ kí àwọn òbí àwọn tọmọ wọn wà nù gbó. ebi wọn tiẹ̀ lọ ebi wọn pè pàdé sórí fídì kan. orí fídì náà pè pàdé tí wọ́n lọ Alájì sórí fídì náà pè pàdé sí tàbí lọ kí Adélábù ní ilé tiẹ̀ náà ti lọ kí wọn. ẹ tó ní kó lówó lóhùn. àwọn tí wọ́n lọ kí nílé ṣe báwọn yẹn náà ni wọ́n jáde tí wọ́n dìbò fún wọn tí wọ́n di gómìnà. àwọn olórí wa táwọn pè gómìnà ó yẹ kí wọ́n ṣiṣẹ́ fún aráàlú ni aráàlú kọ́ ló yẹ kó mọ̀ ṣiṣẹ́ fún Alájì àwa la dìbò fún wọn. àwọn wàá rí bẹ́ẹ̀ yẹn o. tí wọ́n bá rí bẹ́ẹ̀ jẹ́ káwọn aráàlú rí bẹ́ẹ̀ ká jẹ́ kó yé wọn. Sẹ́nitọ̀ Fọlárìn táwọn ṣe wọ́n against bí gọ́vnọ̀ Ṣèyí Mákindé bí wọ́n ṣe lọ tú auxiliary sílẹ̀ àsìkò tó ń wúlò fún wọn àwọn tú sílẹ̀ gbogbo àwọn ìkútọ̀ wa jẹ́ aspirant àwọn wa ń pariwo pé ṣérú ẹ̀ tó yẹ kó tú sílẹ̀ rí ṣé bó mẹ̀sẹ̀ tí ó ṣẹ̀ kájí mọ̀bí tó gbé. nígbà tó wá lò tán tó ní ìbáṣẹ fún wọn tán tó wá rí i pé agbára ti ń ju agbára lọ wọn á fọwọ́ agbára ọ̀pẹ̀ tí auxiliary. wọ́n gbé nílẹ̀ padà ìjọba múnimógún. nígbà tí wọ́n lọ wọlé tọ́lọ̀ ọ̀rọ̀ ọba yìí náà ni wọ́n sọ pé bá ń bẹ̀ ìtàn sọ náà ni wọ́n náà bàbá àtàwọn oògùn olóró kankan bẹ́ẹ̀. nígbà tí wọ́n bàbá àtògùn olóró ṣẹ́ wọlé auxiliary. wọ́n wọlé títí ẹ̀. wọ́n wọlé auxiliary. ẹ bá sí àyè yẹn. Alájì. ìbéèrè yìí ẹ ti fẹ́ sọ mí dọ̀mọ́ school èyí wà ní mo dá nínú ìbéèrè. Alájì ṣe rí ọ̀rọ̀ Súrí tá à ń sọ yìí Súrí Ìlúpéjú lóòótọ́ àti lódodo ọ̀daràn ni ṣùgbọ́n wọ́n ti put ẹ̀wọ̀n wà kiri báyìí wọn àti rí pé. ọ̀daràn náà tiẹ̀ kún gbogbo ẹ ti ń tẹ̀lé wọn àwọn náà mọ rísìn tó fi fókọ̀sì ẹ̀. Alájì wọn wà ọlọ́pàá ò tí ì rí gbé. bẹ́ẹ̀ ló ti sá lọ. gómìnà ti pèlè sọ́dà kan wo ilé ẹ̀. kan lọ abẹ́ ni. lóòótọ́ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ kò tí yẹ kan wo ilé torí ẹ̀ tẹ́ ẹ̀ wá tẹ̀ ẹ̀ ti rí. ṣé pé lóòótọ́ kọ̀ ẹ̀ka ti wọlé yẹn. kọ̀ ẹ̀ka ti wo ilé ẹ̀. kí ló dé tí gómìnà Mákindé ò wọlé auxiliary lọ́jọ́ tí wọ́n mú tọrọ ẹ̀ka wọlé tiẹ̀ náà. ẹ̀ tí wọlé auxiliary ẹ̀ tí lọ wọlé ọmọ iṣẹ́ tó jẹ́ Súrí ìyẹn ní ìkejì wọ́n ń wá kiri ní Alájì wọn àti rí ǹjẹ́ tẹ́ bá wá rí tẹ́ bá wá fẹ̀sùn kàn ẹ̀sùn tẹ́ bá wá fi kàn tí ó bá wá rí bẹ́ẹ̀ kọ́. iléeṣẹ́ wà gbélé padà ókè mo ṣe gẹ́tò ọ̀rọ̀ yín sìn lẹ́fi nílò tán wọ́n ó yẹ kán ti ilé yẹn pa pé ìjọba ti ilé ìpapẹ́ nìkẹ́ni ò gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀. ìjọba sì nílé pa ló yẹ ká sọ. ókè lóòótọ́ wọ́n bá bá àtàwọn ohun nǹkan níbẹ̀. pé fine bó ṣe máa ṣe náà nìyẹn olóyè Sunday Igboho tí ò ṣe kankan tí ò ṣe tí ò jalè ṣé bọ́n náà kọ́ni ẹni ọba lè tiẹ̀ nígbà fẹ́ fẹ̀sùn kan. sọ Alájì nígbà tí wọ́n ti wá di pé wọ́n ń wá báyìí tí wọ́n rí àwa lè sọ wípé torí pé Súrí ń ṣiṣẹ́ fún Oríyọmí Hamzat kan wá rò pé lọ́sàrí wọlé. ẹ wá fẹ́ tágòrí Alájì Oríyọmí Hamzat Alájì bó ṣe ń yé mi lèmi ń sọ. mo ṣì ń gbádùn yín ebi opinion ti ilẹ̀ sọ jáde. ìdílé bá kalẹ̀ ni mo ti mọ̀ jáde wípé
Alhaji Oríyọmí Hamzat àwọn náà bá wọn ṣe kéde fún sọpọ́ọ̀tì gómìnà Ṣèyí Mákindé láti wọlé ní 2023. Kódà ó fi gbogbo ayé ẹ̀ búra ó lẹ́nu tó bá ti dìbò fẹ́ lómi ìjú Ṣèyí Mákindé lọ ó lọ ta àlùlù nítọ̀. ìyẹn wá kiri bí Alhaji àwa la mọ ìrìn tí Alhaji Oríyọmí Hamzat ti bá Ṣèyí Mákindé rìn. táwa ò mọ̀ sí. gbogbo orin tó ti rìn tó fi gbogbo local government tó lọ gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe ní kábíyètà ṣe àwọn ò mọ̀ wípé àwọn ti fi ń build Oríyọmí Hamzat sílẹ̀ ni. àwọn ò mọ̀ pé ibi tó lè padà já sí ni pé ó lè ló fẹ́ ṣe ọ̀rọ̀ gọ́fúnà. Alhaji Oríyọmí Hamzat dàbí ọ̀rọ̀ president wa lónìí ni. ok tó ti ń tẹ̀lé àwọn. nígbà tí president Bọ́lá Ahmed Tinubu ti ń tẹ̀lé àwọn Abíọ́lá MK Abíọ́lá àwọn máa rí picture Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn wọn gbà yẹn. àṣọ náà rò ní pé èmi náà ń bọ̀ níbi tí ẹ wà yẹn. wọ́n ti build wọn ni so gbogbo campaign ground tí wọ́n bá Ṣèyí Mákindé lọ gbà yẹn Alhaji Ṣèyí Mákindé gbogbo tá à ń sọ yìí politics náà ń ṣe o wọ́n fẹ́ ṣe everything possible láti fi distract Oríyọmí pé láti máa rojú láyé bẹ̀rẹ̀ campaign torí gbogbo strategy tí wọ́n lò ń gbà yẹn Oríyọmí Hamzat padà bọ̀ wá lòdì sí. ó dàbí pé Súrí ìlú péjú tó bá auxiliary ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé gbà yẹn ok Súrí yẹn lápadà wà bá Oríyọmí Hamzat ṣiṣẹ́ pọ̀ nísìnyí. ló ń padà ó ti ti ń bá a ṣiṣẹ́ ọ̀rẹ́dì. gbogbo logic tí wọ́n lò gbà yẹn tí Ṣèyí Mákindé wọ́n á padà lò. ṣé possibility ká sọ pé àwọn Ṣèyí Mákindé náà ti mọ wéètì Súrí pé àwọn ọ̀rẹ́ àbọ̀mọ̀ yìí Alhaji ọmọ líle ni o ká kọ́kọ́ distract ọmọ wọ́n yìí. sọ pé Oríyọmí Hamzat rán Súrí níṣẹ́ mo ṣe bíi pé iṣẹ́ tí Ṣèyí Mákindé náà auxiliary tó dìlíbà fún wọn. nígbà yẹn òun náà ni Súrí fẹ́ dìlíbà fún Oríyọmí Hamzat so wọ́n ti rí wéètì iṣẹ́ Súrí pẹ̀lú Ṣèyí Mákindé wọ́n fẹ́ lo political level láti distract iṣẹ́ yẹn. wọ́n ní ṣe tán oúnjẹ ọ̀dájú táwọn oúnjẹ ilé ti jẹ. ọ̀dájú wọ́n ní wọ́n sìn òun ní good heart láti ṣe dáadáa. àwọn tó dẹ̀ wà lórí ipò káàkiri Àwọn wọ́n ẹran náà. ní sọ wọ́n mọ̀ pé èṣù pé Èṣù gbogbo wọn. wọ́n fẹ́ lọ bẹ́sù jẹun òun wá mú spoon tó fi máa ń fún àwọn ọmọ oṣù mẹ́ta ní fúdù tó fi máa ń bu fúdù wọn spoon kékeré wọ́n ní tán fi sọ nìyẹn pé àwọn fẹ́ kí n ro kíní yẹn dáadáa pé bóyá kí Alhaji n. ó ṣe ní láàánú pé gómìnà Ṣèyí Mákindé pé irú nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí. ètò dùn in fact Oríyọmí gan ó surprise tiẹ̀ náà ẹ wá pé gbọ́dọ̀ kó lọ́yọ̀ state ó wá dé pàtí lẹ́kọ̀ọ́. ṣẹ̀dẹ̀ pé ń jọ kìíní ọ̀gá o ṣé bí náà Ọ̀yọ́ state náà lọ́yẹ̀ ká ti jọ sọ. Alhaji èmi mọ̀ wípé tí Alhaji Oríyọmí bá lọ tí wọ́n dìtẹ̀ wọn wàhálà òṣèlú lọ́yọ̀ state àwọn èèyàn á jáde. ó kàn á jẹ́ kí bí ọ̀rọ̀ tẹ́ sọ báwọn èèyàn pariwo títí náà nígbà bá bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn Bẹ́ẹ̀ni. ń kálukú tó Wọ́n padà fi sí dákẹ́. wọlé Ṣùgbọ́n- ìyẹn náà ń pè ní kíní yẹn fẹ́ jọmọ́ bí ìjọba ológun ṣérù ìjọba táwa fẹ́ lélẹ̀ yìí ni torí téèyàn bá jẹ́ ṣérù abiyamọ ìjọba tá a fẹ́ lè torí pé àwa la dìbò fún ẹni tá a fẹ́. mo lérò pé gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìsìn ó yẹ kó mọ káwa kó àwa ọ̀dọ́ lọ́gbọ́n kámọ́rin tá a máa fọ̀tẹ̀lẹ̀ fún campaign kámọ́rin tá a máa dìbò fún. ànígbà tẹ́ni yẹn sọ pé Oríyọmí làwọn máa blame ètò ìṣẹ̀lẹ̀ láàrin àwọn Ṣèyí Mákindé mo kọ́ rò pé kílẹ̀ ni yẹn mí ẹni tán fi sọ pé Oríyọmí làwọn máa blame wọ́n ní ni pé ṣé bí wọ́n Oríyọmí náà ló sọ fún wa pé Ṣèyí Mákindé ni ká dìbò fún a sì ti bọ́ dìbò fún Ìgbà wọ́n ní tí- sọ má jẹ́ káwọn gbáriwo ìgbà tí Tinubu jáde tó ẹ wọ̀rọ̀ Buhari ọjọ́ sí ìpè ẹ pé Tinubu náà blame ṣẹ́tì báyìí rajì. wọ́n ní ebi wọ́n ló gbé arọ wa Ṣé náà ló gbé wa? ìwọ náà So- ló gbé arọ padà. ọ̀rọ̀ tó wà ní Alhaji èmi ti sọ láti rẹ̀ topic ọ̀rọ̀ tó wà ní ambition ni wọ́n ń lé lẹ́fìn ní ọ̀rọ̀ àwọn ọmọ tó wà lógbómọ̀ṣọ́ kò jẹ́ wọ́n lógún kò fi gbogbo ara ka wọn lára. torí tó bá jẹ́ wọ́n lógún kò sí gbogbo tó ṣẹlẹ̀ ní ìsìn àgbọ̀ kankan pa àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ Alhaji ohun tó jẹ́ wọ́n lógún ni ambition wọn. gbogbo tó dẹ̀ ń ṣe yìí ó yẹ gómìnà Ṣèyí Mákindé wípé ṣé báwọn ọ̀dà pàtí sọ́lẹ̀ bá ṣe sọ ó ṣe jẹ́ Oríyọmí Hamzat nìkan wọ́n mọ̀ pé Oríyọmí Hamzat ní wait bá a dẹ̀ ṣe sọ̀rọ̀ yìí the funnest part ni pé gómìnà Ṣèyí Mákindé wọ́n ṣàtúnlá àwọn ọmọ tá a mí tí wọ́n ń tẹ̀lé wọn. wọ́n ṣe wà bẹ́ẹ̀ di sí Alhaji ọ̀rọ̀ ọmọ ta ìsìnkọ́ là ń sọ ṣẹ́rí bí ọ̀rọ̀ tá à ń sọ Alhaji wọ́n kàn fẹ́ fi ọ̀rọ̀ sùúrù ní pé tó lọ Alhaji Oríyọmí Hamzat lọ. àwọn méjèèjì náà fẹ́ fi mú wọ́n mọ wéètì ìlú péjú pé ọmọ líle ni wọ́n fẹ́ mú òun lẹ̀ then ẹ tó tẹ̀lé náà káwọn distract òun náà. Alhaji wọ́n mọ̀ pé tá máa lọ tá máa bọ̀ lọ́yọ̀ state Alhaji Oríyọmí Hamzat yóò wẹ̀yìn kankan wọ́n fẹ́ sọ́ọ́dì ọ̀rọ̀ òṣèlú ó ní ṣe gbé ọ̀rọ̀ yẹn lọ sí pàtì lẹ́kọ̀ọ́ tó wá bó ṣe gbé lọ pàtì lẹ́kọ̀ọ́ wọ́n lè kọ́kọ́ fi dìtẹ́ ẹ̀ Oríyọmí Hamzat nígbò bá yá gan wọ́n tó lè dá ọ̀rọ̀ ìpadà sábùjá. wọ́n á lè dàgbà sáwọn àwọn yes torí pé wọ́n ní fẹ́ jẹ́ kó ráyè lòdó ṣe ọ̀rọ̀ campaign tí campaign bá bẹ̀rẹ̀ torí wọ́n mọ̀ pé Oríyọmí Hamzat ní wait lọ́yọ̀ state Alhaji àwọn olóṣèlú náà olóògùn ni wọ́n Alhaji o ọ̀rọ̀ mi yàtọ̀ lónìí àwọn náà ti gbá géèmù yìí pé tí a bá stop Oríyọmí Hamzat tí campaign bá bẹ̀rẹ̀ ok torí wọ́n mọ̀ pé pírẹsẹ̀ntà ni àwọn pírẹsẹ̀ntà ẹgbẹ́ dẹ́ni voice lórí rédíò Alhaji bóyá rédíò ẹ wo àwọn rédíò station tó pọ̀ ní Ìbàdàn bẹ́ẹ̀ lórí rédíò kọ̀ọ̀kan
pìrìsẹ́ńtà kan ní viewers tó ń gbọ́ bóyá Bẹ́ẹ̀ni. ẹ tó ń gbọ́ ẹnìkan bóyá 100 ni bẹ́ẹ̀ni kẹwàá ka pìrìsẹ́ńtà bíi 9 rédíò tó dẹ̀ bẹ̀ lọ́yọ̀ state over 50 ni. so kẹwàá ka wọn pìrìsẹ́ńtà tí wọ́n máa pull support for Oríyọmí Hamzat so wọ́n ti mọ̀ pé ẹni ní voice kí làwọn lè ṣe káàánú táwọn lè kọ́kọ́ fi distract ẹ̀ ní ọ̀rọ̀ Súré tí Súré bá fà lọ́wọ́ tó bá dún wájú pati ebo auxiliary náà dún wájú ṣe Mákindé wájú pati àbí ebo auxiliary ló ń gáàdì ṣe iwájú pati ebi gbogbo ìgboro auxiliary ni tóbi di pé ẹrù gómìnà kò bá wọn yẹn mọ náà ní Ọ̀yọ́ state ẹrù auxiliary ló bá wọn yẹn. bẹ́ẹ̀ni ìgbà tẹ̀rù yẹn fẹ́ máa ba gọ́fúnà fúnra rẹ̀ ebi ló gbélẹ̀. Alhaji second time tí gómìnà ṣe Mákindé wọlé wọn náà parí inauguration gómìnà ṣe Mákindé ń jáde bọ̀ auxiliary náà fèsì ẹ̀. convoy méjì pàdé. convoy méjì pàdé. ta ló wà ní mọ́tò lọ́ọ̀kan yẹn. olódi pé wọ́n lọ gbé auxiliary wọn lọ research ilé wọn gbé wọn tì mọ́lẹ̀ kí ó lè tẹ́ wọ́n fi ń takò Oríyọmí tó wọ́n mọ̀ pé Oríyọmí Hamzat ní ó ní weight tí rally bá bẹ̀rẹ̀ Alhaji gbogbo nǹkan tó fẹ́ stop nìyẹn bọ́ ojú gbogbo ẹ̀ lọ Alhaji ìdójútì ló jẹ́ ìbànújẹ́ ló jẹ́ fún alọ́yọ̀ state. ọ̀rọ̀ tẹ sọ yẹn pé irú àsìkò tá à ń wá ọmọ. ọ̀rọ̀ àwọn ọmọ tó ti wà mẹ́fún òní ló pé ọdún oṣù kan àti ọjọ́ méje àbí mẹ́jọ àwọn ẹ̀wọ̀n àánú gbèkúta wa gọ́vnọ̀ sọ̀rọ̀ pẹ̀ mọ́ Ọ̀yọ́ state government sọ̀rọ̀ pẹ̀ mọ́ radio station Ìbàdàn kò sọ̀rọ̀ pẹ̀ mọ́